Alase, Nimi, Irenka, Ekutidi àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko, jákèjádò, jákèjádò gbogbo worldwide pátápátá. Mo lérò pé dáadáa ni mo bá yín torí dáadáa náà ní àtàlàáfíà ni èmi náà wà nínú ilé ìdáná mi ń bí. Jambalaya rice ni mo mú wá. Yes, Jambalaya. All the way from here, mo gbé àmì lọ sí Italy ni, àti, French fries, gbogbo ẹ̀ àkọ́ṣà àdá gbogbo ẹ̀ pa. Jambalaya ló ń pè léyìn náà. Ẹ jẹ́ kí n mú wá sí etí ìgbọ́ àwọn olólùfẹ́ mi. Òun náà ni Jambalaya rice. Kí la fi ń sè? Let's get started. Àwọn èròjà Jambalaya rice ò pọ̀ rárá. Báyìí dẹ̀ ni wọ́n ṣe ń sè. Rice wa lélẹ̀ àti ṣàn, ó ti mọ́ tónítóní. Ẹ máa endeavour láti máa ṣan rice yín dáadáa so that àwọn excess starch yẹn ó máa bá omi lọ. So kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe Jambalaya rice tó yẹ pé àṣàyàn atayín ní ọjà kò ní jẹ́ bí traffic light. Ṣèbí kan tí máa ń pè nìyẹn green, red and yellow bell pepper. Ẹ gbọ́dọ̀ ra Jambalaya rice, ó gbọ́dọ̀ ní. Then chicken breast wa lélẹ̀. Ẹ lè lo any part of, chicken parts tẹ́ bá fẹ́, but chicken breast lè mí fẹ́ tí mo fẹ́ yàn láàyò. Ó máa ń dà tẹ́ bá fẹ́ ṣe Jambalaya kẹ́ lo chicken ṣá because of the flavour. Sausage wa lélẹ̀ àti nicely diced láti ṣe síbi. Ọ̀pọ̀lọpọ̀ onions ẹ ti mọ̀ mí now. Tó bá tẹ̀ kì í ṣe Jambalaya ní gbọ́dọ̀ add onions sí kò yé yín, but Jambalaya adds a lot of onions too. Butter wa lélẹ̀, ìsebẹ̀ wa lélẹ̀, thyme, adùn ọbẹ̀, tomato, shrimps wa lélẹ̀, curry, paprika powder àti ata tati bọ̀. Ata yìí kí ló consist ẹ̀? Tomato, rodo, tàtàṣé, ó ti tán. Adẹ̀bọ̀, ó ti tán. Ká má dènà pẹ̀lú kíákíá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. A ti ń heat up pan wa lọ báyìí. Àmọ́ kí n tó da chicken breast ni máa kọ́kọ́ fẹ́ fry. A kò máa stir fry ẹ̀ for some minutes, like 4 minutes. Ṣó ti yé yín? So kí n tó stir fry ẹ̀ báyìí, mo fẹ́ fi adùn ọbẹ̀ díẹ̀, ìyẹn seasoning díẹ̀ sí, àti salt ráńpẹ́ kínkínní ẹ ti rí. So I must stir together. Mo kàn fẹ́ marinate ẹ̀ ni, nothing much. Kí n kó marry ara wọn. Kó marry ara wọn kó kàn lè ní taste. Ṣóyé, màá try láti fẹ́ add paprika kínkínní sí. Òǹlélẹ̀. So pan wa ó ti ń heat lọ. A máa wá fi òróró díẹ̀ sórí iná. Òróró kínkínní kó má pọ̀ jù. Ṣó ti yé yín? A jẹ́ kó jí pépé, kó náà kó heat mọ́ra díẹ̀. Tóróró yẹn ṣe ń gbóná díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká máa tó gbogbo èròjà yẹn sínú chicken breast yẹn. Kò gbọ́dọ̀ pọ̀ jù ẹ pé wọ̀ntúnwọ̀nsì ni mo fi ṣe. So ní báyìí a máa dà á sí. Ó di ṣàrà. So a máa dà á sí báyìí. A máa túká. So màá jẹ́ kí pàtì kan bó ṣe wà yìí sí, màá jẹ́ kó dín fún bí like 2 minutes kí n tó tún tàn ẹ̀. Ṣó ti yé yín? So bá ṣe máa dín yẹn nìyẹn. So a máa tàn ẹ̀ báyìí. Ìyẹn ti dín tó ní side yẹn. Ẹ fẹ́ kó dín gbẹ jù. Ó làlá. Aroma yìí gan ó ti ń aroma yìí. As I said, I prefer the chicken breast. If I lo chicken breast, ẹ mọ̀ pé ó gba yìí dáadáa. So now, ó ti dín tó.
àti step fry ẹ̀ dáadáa. A máa wá rọra wá kúrò lórí iná. Aroma yìí gan ó ká màmá. Ó peléke, ó ká màmá. So ní báyìí, nǹkan tí màá ṣe next ni màá dá sausage wa sí on a very low heat o. Má yẹ kó ṣe kíní o. Màá dá sí. A jẹ́ kí yẹn náà dín díẹ̀. Ẹ bá notice pé mi add òróró mọ́. Mo kàn fẹ́ ṣe pan fry ló ń pè, whichever way. Mo kàn ṣáfà jẹ́ kó dín díẹ̀ sí. Ẹ ti rí sausage wa náà ti golden brown, golden jobele, golden jobele, jobele jebele jebele, jebele jebele jebele. Oh, it's good to have fun in your kitchen. It's good to have fun in your kitchen. All right now, so ẹ jẹ́ ká wá sausage yẹn ká wá kúrò ní inú pan wa. Àgbé yẹn, we set it aside. Ẹ jẹ́ ká wá fi òróró sórí iná. Kò gbọ́dọ̀ pọ̀ jù o. Jambalaya yín ò tún gbọ́dọ̀ máa ṣe yànràn. So, a máa wá da àlùbọ́sà. A dà sí orí iná. Ẹ mọ̀ pé both local and continental dishes làwọn máa ń dish out nínú ilé ìdáná bí. So rest assured that Alase Nimi perfecto ló mú wá fún yín. So à ń fi irú sí o. So ẹ máa jẹ́ kí àlùbọ́sà yẹn náà kó tu oró dáadáa sí inú òróró yẹn. Basically jambalaya base yẹn máa ń dàbí jollof rice tiwa ni, but twist ẹ̀ ni pé a máa ń kó gbogbo àwọn nǹkan tá dín yẹn, a máa ń kó rọra tó ń yé. So tomato paste wa lélẹ̀ as your preferred o, tẹ́ bá ṣe fẹ́ sí ni o. Màá wá add little oil náà mọ́. Mo máa ń like tí bá ti ń ṣe rice yìí torí kò ń ṣe oúnjẹ abínibí wa. Mi like máa go wrong at all nínú kí n máa ṣe. So máa like máa add wọ́n máa ṣe toppings díẹ̀ ìyẹn òróró so that kò ní lọ ṣe mẹ́ṣẹ̀mẹ́ṣẹ̀ jù. Ṣó yé yín? So ẹ má rò pé kílé tó ń do òróró tí mò ń dà ò pọ̀ jù, mo kàn fi ń ṣe toppings ni. But tẹ́ bá fi pé ẹ fẹ́ dà sí once, you are good to go. Sí wàhálà ń bẹ̀. So a máa jẹ́ kí tomato yẹn kó fry dáadáa, kó túká, kó dàbí kó ti ní kókó. Ẹ mọ̀ bí tomato bá ti eléyìí ni láti lè avoid pé kíkan, kí tomato yẹn kó má máa kànyàn lẹ́nu, kó dẹ̀ jiná dáadáa. So àfilẹ̀ á jẹ́ kó so ó ti dín báyìí, ó ti túká. Tẹ́ bá mọ̀ pé tomato yín ti rí báyìí, ó ti tó gba nǹkan sára nìyẹn. Ní báyìí a máa wá da ata mix wa tí mo sọ, tomato, tàtàṣé àti rodo. A máa wá dà sí. Jẹ́ kí lè náà àstẹ́fẹ́ ó máa dín lọ. Mo yẹ sọ lẹ́ẹ̀kan, jambalaya náà ó fẹ́ para pẹ́ bá ṣe máa ń ṣe jollof rice wa. Èròjà tó kàn máa ń gbé sára òun náà ló fi ń pè ní jambalaya, and it's not our own food at all. Oúnjẹ àwọn ará òkèèrè ni. So ní báyìí ata wa ó ti dín dáadáa yìí.
Ní báyìí ata wa ti dín dáadáa. Tó bá ṣe dín dáadáa ló ṣe máa dùn. A máa dà àwọn traffic light ata wa. Green and red and yellow bell pepper. Of course, it's jambalaya. See, jambalaya yìí ò bá ní àwọn èròjà yìí, kò ń ṣe jambalaya o. Mo mọ̀ tẹ́ tó máa ta lè pè é o. Ó gbọ́dọ̀ ní èròjà yìí. A kò máa stir fry ẹ̀ díẹ̀ ni. Àfẹ́ ká àwọn ata yẹn kó ṣe kíní jù. Ẹ jẹ́ kó marry ara wọn dáadáa, just stir fry it. Keep stir frying. Ní báyìí, I'm going to add more onions. Màá dà àlùbọ́sà díẹ̀ sí. Màá dà paprika powder mi sí. Paprika powder mi. Màá dà sí. Màá dà thyme mi sí díẹ̀. Mo kàn fẹ́ season ata yẹn ni, just to season it well. Màá dẹ̀ ta curry mi sí. Màá dẹ̀ ta curry mi sí. Lele. So, mo máa da èdè tá ti ṣan tá ti clean yẹn, màá rọra dà sí. Mo máa stir fry ẹ̀ because òun náà máa ń tètè dín. So, rọra dà sí báyìí. Wọ́n tó bá fẹ́ dẹ̀ pé ó máa ń tètè cook ṣé you get, so ẹ dẹ̀ lè dà sí at the end of the meal. Bẹ́ẹ̀ mi ṣe like tèmi ṣe máa rí lélẹ̀ tó. Tẹ́ bá ti rí jambalaya rice, this is the color jambalaya rice lélẹ̀. We'll add more. We'll add little seasoning. We'll add more salt, see, just little, just for taste. Taste. Then stir it. Now, I'm going to add chicken breast adding stir fry lẹ́ẹ̀kan máa wá dà sí. Reason ni pé ó máa tú oró dáadáa sínú rice nìyẹn. So jambalaya is a one pot full meal. Tẹ́ pé gbogbo nǹkan máa gbọ́dọ̀ wọlé dáadáa kí rice yín kẹ́ tó dà sí. Gbogbo ẹ̀ máa ṣe sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. A máa da sausage tá dín yẹn náà, á dà on a low heat. Á dà sọ́ọ̀sì lásán ẹ lè fi jẹ any other thing. Ẹ tó dà gbogbo ẹ̀ sí ẹ̀yin náà rí bó ṣe rí. Ọmọ ìta ló ń gbádùn, even the smell, the aroma is calm. Ó ti gbalé kan. Now, omi chicken tí mo nílé òun lélẹ̀. Feel free láti lo omi lásán àbí omi anything tẹ́ bá lò, bọ́ ẹ má lo omi ẹja o. So, màá wá dà mọ́ báyìí. Omi chicken máa tó mi ṣe rice mi. Tí ò bá ní tó yín, ẹ há domi mọ́. Ẹ wojú ọbẹ̀ kẹ̀mú yán. Ẹ wojú jambalaya kẹjẹun. Jambalaya. Tó, ní báyìí, a máa wá da rice wa, a máa dà sí. Gbogbo flavour, gbogbo kìíní yẹn ó máa tòró sí rice. More reason why you should add everything. Síbẹ̀ kẹ́ tó da rice yín sí. Steamy ló ń ṣe rice o, especially tó bá ti jẹ́ jambalaya.
gbogbo kun lepo ẹ ti rí báyìí tómi yóò bá tó ẹ add omi sí báyìí then you can even taste it to add maybe seasoning or anything. Perfect. Oh yeah, you dibe. So, ẹ jẹ́ kí n rọra add omi kínkínní mọ́. So that at least gemenge a cook right. Mi gbàgbé butter wa. Àwa rọra fi sí láàrin báyìí. Kó mo máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́nà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ẹ jẹ́ ká cover fún like 10 to 15 minutes. A ti rọ̀ dáadáa. A padà wá àwa wo bí tó bá ìrìn àjò ayé ẹ̀dẹ́ Jambalaya. Kitchen mi Jambalaya lọ́wọ́, Jambalaya lọ́wọ́, Jambalaya. Ọmọ aroma yìí kí ló ṣẹlẹ̀? Ẹ try láti recreate recipe. Heavenly. Ẹ ti rí. I'm gonna give it a stir. Butter yẹn ti melt láàrin. Ẹ jẹ́ ká wá yí pọ̀. Gbogbo àwọn colors yẹn ó wọnú ẹ̀. Àwọn chicken breast, everything. Ó ti jókòó ti sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ sínú ẹ̀. So, Jambalaya rice ló ń pè. Kò kìí ṣe jollof rice, is not updated jollof rice. Kìnìkan. Jambalaya. This is looking penge. Only cream penge. Ní báyìí. Mi sọ pé ó ti jiná o. Kò ì jiná. Ó kù ooru díẹ̀, ìyẹn steam díẹ̀. A máa wá padà wá wò. By then, Jambalaya wa ti máa Jambalaya 100%. Jambalaya wa ti Jambalaya. Ó ti jọmọ láyà. Kí ló ṣẹlẹ̀? It's a fair rugo, but I got to stir it again. Awesome. This is beautiful. The look is perfect. The smell, dibe. Then I'm having taste. Of course, Alase Nimi ló ṣe náà, but it will taste fine. Tasty and delicious. Yes. Now, we are done. Àti ṣetán. Abapanon dear. Let's serve this baby boy. Kò sí pé ìwọ gbé sausage, ìwọ gbé kiri kan. No. Oh wow. Ọmọ ẹ̀rí. Tó bá ṣe ń bù báyìí, chicken breast àtẹ̀lé. Gbogbo èròjà yòókù. It was trying, It was trying. Gbogbo nǹkan tó wà ní pot yóò tó mi jẹ́ kí n tẹ̀ kọ́kọ́ gbélé ilẹ̀ báyìí náà. For our doubting Thomas. Let's now serve and eat our Jambalaya all the way from Italo. And good chicken breast. Wow. Ó rọ̀ bàjẹ́. Àlùbọ́sà, green pepper, onion. Alase Nimi ṣe oúnjẹ. Kí ló ṣẹlẹ̀? Because kò ń ṣe gbogbo ẹ̀ ló dà kí ẹ̀ máa sọ̀rọ̀ tó wá ń jẹun. Ó dùn. Like seriously, it's very tasty and yummy. Bí mo ṣe sọ fún yín gẹ́lẹ́, process mi, twist mo lò, ẹ follow ẹ̀, kẹ́ wá sọ sí comment section. Tẹ́ bá bá bẹ́ẹ̀, yes or no. Alase Nimi. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mi, ọjọ́ ire. Bye.
I need to eat. Ó dùn.